àdúrà tó mi tèmi ò ní ṣòro ṣe, mo dẹ̀ gba Ọlọ́run gbọ́. Àdúrà nígbà kì í ṣe agbára. Tó bá gbàgbọ́, gbogbo ẹni tó ń retí ikú ẹ̀ ló máa kú, gbogbo ẹni tó ní kó ya wèrè ló máa ya wèrè, gbogbo ẹni tó dìde kú sí ọ ló máa jà wọ́n. Orí mi ò ní dàrú, orí tèmi náà ò ní dàrú. Mo sọ fún ẹ, bí òòrùn bá jáde kò sẹ́nikẹ́ni tó lè fọwọ́ bò, oorun ayọ̀ wà tí ní á jáde. Ibi tá ti ní kó ṣẹ̀sìn, àwọn náà máa ṣẹ̀sìn. Ibi tá ti ní kó ṣẹlẹ́yà, àwọn náà máa ṣẹlẹ́yà. Ogun yìí ò ní borí ẹ̀, kò ní borí mi. Àwọn tó ń gbé nípa lọ́tún sí wọn ní mẹ́bí ẹ̀, wọ́n ní mẹ́bí mi. Á dára fún ẹ o. Tí ẹ ò ní sọ̀rọ̀ ṣe, orí ẹ ò ní gbàbọ̀dé. Gbàbọ̀dé. Tí ẹ ò ní sọ̀rọ̀ ṣe, bẹ́ẹ̀ ló ṣe máa rí. Á dára fún ẹ. Every Tuesday, ìsọ̀tún yàtọ̀ darapọ̀ mọ́ mi.